Àtàhíyàtù lillah, àzákìyàtù lillah, àtọ́yìbàtù sàláwàtù lillah, àtọ́yìbàtù sàláwàtù lillah. Ìkẹ́ Olúwa lillah, ọlá Olúwa lillah, ọlọ́bá Muhammad lillah, bàbá Fatima àtọ́yìbàtù sàláwàtù lillah, àtọ́yìbàtù sàláwàtù lillah. Allahumma salli ala Muhammadin khairul anami haruna da tajul huda àtọ́yìbàtù sàláwàtù lillah, àtọ́yìbàtù sàláwàtù lillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alwazir Akẹ́wùgbà Gold ọmọ Akẹ́wùgbẹ̀rú mo tún dé. Damallahu hayata shaykh. Ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́. Bí ẹ̀kọ́. Àlẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o. Ló lè yọ o. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Àmín o, kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi o. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Àṣé nínú ayé bá a bá báyé lọ sàá ẹ̀dá sì tún wẹ̀yìn wò kí ní ń ṣẹlẹ̀ lẹ́yìn. Allah. Ọmọ ìyá mi nínú ayé ọba tó ní wá ti fi hàn wá wípé nínú gbogbo ìran tọ́lọ̀ ń bùn ní làákàì ìran Yorùbá jẹ́ kan. Allah. Ẹ̀yin tẹ́ ń wọlé sórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share rẹ̀ lógúnlógún, ẹ máa bá mi share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ máa bá mi like, ẹ máa bá mi comment, ẹ wá follow page Albarka yìí Alwazir TV. Ọlọ́run ó fẹ́ràn ẹ̀yin náà, Ọlọ́run ó dẹ̀ ṣí àwòrè dọ́dọ̀ yín. Ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́. Bí ẹ̀kọ́. Àlẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o. Ló lè yọ o. Ẹni tí ó la Olúwa mi o. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi o. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Tẹ́ ẹ bá wo tọ́píkì wa tèní, àkọsíbẹ̀ wípé ìran Yorùbá ẹ fura, Mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ fura, méjèèjì ló nítumọ̀. Kí ni tí mo bá débẹ̀ ni pé mẹ́ta nìṣòro ilẹ̀ Yorùbá, mo ti wí láìmọye ìgbà lórí program. Mẹ́ta yẹn ò change látọjọ́ tó ti ń bẹ̀. Tí ìran Yorùbá ò bá fura, wàláhì mo fọlọ́run ọba búra, ìtí ń bọ̀ lẹ́yìn ẹni tó gbégi kọ́ ẹ̀gbẹ́ ni, ẹni tó gbégi léjìká ni, ìtí ń bẹ lẹ́yìn pọ̀ ju ìtí ń bẹ níwájú lọ. Àfi kíran Yorùbá ká fura dáadáa ká sì ra wa lọ́kàn. Ẹ wo mẹ́ta ní ìṣòro náà. Àkọ́kọ́ ṣòro tíran Yorùbá ní, a kì í tètè fura tádẹ́wò fi dé. Àwọn tán bá ń tẹ̀lé wá sí yìí tipẹ́, wọ́n mọ̀ wípé ó ti pẹ́ tí mo ti ń sọ̀rọ̀ yìí. Ìran Yorùbá kì í tètè fura tádẹ́wò fi wọlé wẹ́rẹ́. Bẹ́ẹ̀ ìfura làgbà ògùn. Àwọn kan ní ìfura lóògùn àgbà. Rárá, àgbà ògùn ni fura. Ìran Yorùbá ẹ jẹ́ á ronú. Ìran Yorùbá ẹ jẹ́ á fura. Ọjọ́ wo la tó fẹ́ ní peace? Ọjọ́ wo la tó fẹ́ cooperate? Ọjọ́ wo la tó fẹ́ lé progress? A kì í fura. Ẹ wò ó ní bí ọdún díẹ̀ sẹ́yìn, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lÉkòó ní Toyota bus stop. Clifford Orji òní wọ́n ká mọ́bẹ̀. Wọ́n bá aṣọ obìnrin, kọ́mú obìnrin, àìmọye. Wọ́n tún wá rí tí ń jẹ ẹran tí wọ́n rò pé bóyá ẹran ènìyàn ni. Ìgbà tí yẹn ṣẹlẹ̀ ní gbogbo èèyàn bá fọ́n jáde nílẹ̀ Yorùbá. Àṣé gbogbo àwọn tó ń ṣe bí ìwèrè yìí, àṣé agbọ́mọpa ni wọ́n,
làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lé wọn kiri. Láàrin ìgbà yẹn àmọ́ iye wèrè ni wọ́n arrest tí wọ́n bá ń tí ò sí ń tọ́ da tí ò sí lọ́wọ́ ènìyàn gidi tí wọ́n bá lọ́wọ́ wọn. Àwọn fóònù Tecno ayé jọ́hun tó jẹ́ pé ni Ọlọ́run bá bò láṣìírí tààrà ló máa ń lò wọ́n bá lọ́wọ́ wọn. Àwọn nǹkan míì náà wọ́n bá lọ́wọ́ wọn. Owó dọ́là wọ́n bá lọ́wọ́ wọn. Ìyẹn ló wá jẹ́ kán tú jáde gbogbo bí wọ́n ti rí wèrè nígbà yẹn tẹ́ bá rántí. Gbogbo wọn ni wọ́n lé kiri tí wọ́n mú tí wọ́n ń gba nǹkan tí ń bẹ lọ́wọ́ wọn. Wọ́n fa ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́pàá lọ́wọ́ àmọ́ràn Yorùbá. Ìgbà tí nǹkan bá ń ṣe wá lọ́wọ́ náà lákàn pariwo wàláhì lẹ́yìn ọjọ́ díẹ̀ yẹn ìran Yorùbá ti tún gbàgbé o. A ti gbàgbé o, a ti gbàgbé o. Láti gbà yẹn ẹ lọ wò tá ẹ lọ wo street ẹ mọ iye wèrè tó wà ń tàjì sí ni. Wọ́n ti pọ̀ jù. Àwọn wèrè fẹ́ẹ̀kì tí wọ́n kúta. Wèrè tí ń gẹ̀sìn lọ́sàn tí ń gọmi èèyàn lóru. Wèrè tí ń fa pé ewúrẹ́ jẹyán tí ń fi tan àgùntàn jẹ́ka. Àwọn ní wèrè tó pọ̀ ní títì tí ó dẹ̀ mọ́ sùn sórí àkìtàn tí ó gbèrú wèrè sórí tí gbogbo skin rẹ̀ ó dọ́ọ̀lù tẹ́ ní mà kó fi ọ́ìlì para ni. In tó ti ṣẹlẹ̀ kọjá àwọn ìlú tó lajú láyé tí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú ìran wọn wọn ní àláò kó tó repeat ara ẹ̀ mọ́. Ẹ wo bí tá a bá yé dé ti kìrìfọ̀dọ́jì ni wọ́n rí ẹ wá wo bí tá a bá yé dé ń sìn. Láyé ìjọ́un tí wọ́n bá gbọ́ yí pé gbọ́mọgbọ́mọ ó gbé ẹnìkan àwọn èèyàn ọmọ ọbẹ̀ náà ń pe Ọlọ́run járe owó tá a fi gbà á lẹ̀ o. Láyé òde òní tí wọ́n bá gbọ́ pé kidnapper jẹ́ nìkan àdúrà tí wọ́n mọ̀ ṣe ni pé Ọlọ́run mọ̀jẹ̀ jẹ́ ritualist. Mọ̀jẹ̀ wọ́n tà fáwọn tí ó fi ṣògùn owó ṣe é rí pé ogun jogun lọ báyìí. Ìyá àjẹ́ ń sá fún kidnapper àjẹ́ tó pinnu ẹ̀ ló só òun gangan ń sá fún kidnapper torí àtòun àtògùn ẹ̀ ní ó kidnap pọ̀. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Ẹ̀yin tẹ́ jẹ́ ìran Yorùbá mo fi orúkọ Ọlọ́run ọba mo fi bẹ̀ yín. Ṣé Ọlọ́run la fẹ́ kó sọ̀kalẹ̀ wá kó wá ràn wá lọ́wọ́ lẹ́yìn ìgbà tọ́lẹ̀ ti fún wa ní gbogbo orin iṣẹ́ tá a fi gbèjà ara wa. Hatta yughayyiru ma bi anfusihim. Ọba mi fún igù ẹ̀yà àṣà Ọlọ́run fún lójú tó sàpù tó rìn jìnnà kó lè jẹ́ security fún kó dẹ̀ lè fi jẹun. Ọba mi fún kìnìún ní eyín tó mú tó tóbi pàǹpà kó lè jẹ́ security fún kó sì lè fi jẹun. Ọ̀nà wo lẹ́yìn yẹn jẹ́ security? Gbogbo àwọn ẹran tó jẹ́ carnivorous animal kódà tó fi dórí ajá tó o bá rí tájá bá ń gbó tó bá ń ṣí eyín sókè ní tí ń sọ fún ẹni pé wò ó ọ̀pọ̀ ń bẹ o wọ́n súnmọ́ mi o ó fi ń kí ààrẹ sẹ́yìn ni tájá bá ti ń gbó ní tìbínú tó wá ń ṣí eyín sókè. Bẹ́ẹ̀ náà lẹ́yìn ọ̀gàn kìnìún tí kìnìún bá ń bínú tó bá ń ṣí eyín yẹn sókè ẹ̀rù ọba ẹranko tí ń bẹ lọ́ọ̀kan débi pé kò ní lè sáré mọ́. Ọba mi dá ẹja kan à ń pè ní electric fish ẹja òjijì nínú omi bọ́dì lọ́nà fi ṣe security tiẹ̀. Kò sí ẹ̀dá tí ń mí nínú ẹranko nínú ẹja nínú ènìyàn tí ó fọwọ́ kan tí ò ní ṣọ̀kẹ́. Wáàtí ẹja òjijì míì ó pọ̀ ju wáàtí electric tá ń lò nínú ilé lọ. Inú omi nísìnyí security tiẹ̀ nù. Ọlọ́run wá fún àwa ènìyàn ó fún wa ní tó ju gbogbo ń tàwí yìí lọ. Ọlọ́run fún ènìyàn ní brain ká lè fi ronú pé wàhálà ń bọ̀ ká lè prepare sílẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tí wàhálà bá dé ká lè tákù rẹ̀ lójijì. Ẹlẹ́ẹ̀kẹta tí wàhálà bá lọ tán ká má gbàgbé pé wàhálà kan ti wà o. Ìyẹn ni ò sí fúnra Yorùbá ní tó bá ti ṣe wá kọjá ó ti ṣe wá kọjá lọ ẹ wá dúró àdánwò tó lóṣèlú fi kàn wá. Ẹjọ́ tó di 2027 tí a bá ti tún kó 2,000 naira dání ń sìn àti gbàgbé gbogbo yàtá ń jẹbọ tí wọ́n sì ń pínrẹ̀ sí kóńgò kọ̀ọ̀kan. Ìran Yorùbá àmọ́ gbàgbé àdánwò ó ní pọ́blẹ́mù wa kẹta. Ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run bá là lólè. Ẹ̀mí mẹ́ni tí ó là Olúwa mi ẹ̀mí mẹ́ni
mẹ́ni tó la Olúwa mi. Kàmí mẹ́ni tó la Olúwa mi o. Kàmí mẹ́ni tó la Olúwa mi. Kàmí mẹ́ni tó la Olúwa mi. ọmọ ìyá mi ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ìran Yorùbá. ọ̀rọ̀ ritualist yìí ọ̀rọ̀ ti Ràmọ́nì Ìlọrin ó mọ̀ tí tó ń dá ìdáhùn. àwọn èèyàn ò tún jí gìrì sọ̀rọ̀ ritualist yìí mọ́. wàláyé ni ọkàn lé ní lámọ̀ Ọlọ́run ló mọ̀ who next. tani ọ̀tún kàn tí ó bọ́ sọ́wọ́ ritualist Ọlọ́run nìkan ló mọ̀. àdìde mọ́ àgbìyànjú mọ́ àti gbàgbé Ràmọ́nì nìkan la dojúkọ nígbà táwọn Ràmọ́sẹ̀ kan náà ń bẹ ládùúgbò kálukú tí ń pààyàn jayé. ilé tí wọn kọ́ sígbó là ń lọ wò aláwọn wèrè kan bẹ ń títì tó sì ń ṣiṣẹ́ fáwọn èèyàn up till now. ó kẹni tí ó lọ chẹ́ẹ̀kì wọn wò. mélòó nù wa láti gbé protest dìde lọ sílé ìgbìmọ̀ asòfin. ilé ìgbìmọ̀ asòfin state mélòó ló ṣòfin lórí ritualist. ǹjẹ́ ìjọba ti bá wa ṣe òfin pé anybody tí wọ́n bá mú fún ritualist kò sẹ́bẹ̀ ń bẹ̀ kò sí bẹ́ẹ̀lì ń bẹ̀ ìdájọ́ ọkú ni ǹjẹ́ ìjọba ti ṣètò lórí ẹ̀ báyìí. adẹ̀ńláyé lọ apariwo Ràmọ́nì agbẹnukú ò lẹ́yìn tí Ràmọ́nì ẹ̀ mọ iye èèyàn tí wọ́n ti tún pa díẹ̀ là ń rí lórí afẹ́fẹ́ àwọn kan bẹ tẹ́nìkan ò gbúrò bí ẹ wádìí ni mélòó ẹni tó sọnù tí wọ́n post ẹ̀ lẹ́ ń gbúrò ẹ̀ pé padà rí bíbá ìyàn ti rí mélòó wa ni ìran Yorùbá ẹ jẹ́ àtají ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ẹ jẹ́ ká fight evil tí ń bẹ níta wa yìí. yàrá zàlẹ̀ ayì falitẹ̀ni a ó ṣe fi akùnmù. iná ṣe fi àyíká lámúlù ní àmàmúrò. iná ṣe fi àyíká lámúlù ní àmàmúrò. ọmọ ìyá mi mo fọba tó ní ọkọ̀ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ń pe bíbá yìí lọ lajú lọ wékọ̀ ẹ̀yin tẹ́ wọlé ẹ bá mi ṣí àjìnà bá a bá ti parí lẹ́kṣọ̀ yìí ni wọ́n á bẹ̀rẹ̀ dípò. fọ́lìtẹ̀ni ó ṣẹ̀fì àkùnmọ́. mo fi ọba tó ní ọbẹ̀ ọ̀ má kó sọ́wọ́ ritualist tó o bá lọ bì kan dágbére fún bàbá ẹ̀ dágbére fún ìyá ẹ̀ bọ́ ọba tó débẹ̀ lójú ẹni ẹ wá lọ ni kó o ti máa pè pé mọ́mì mo ti débẹ̀ o àdírẹ́sì ẹ̀ ní o ibi tí mo wà nìyí o mi ò ṣeré lọ tí wọ́n bá fẹ́ ṣàbúrú fún ọ yóò reduce. ẹ jẹ́ ká wake up ẹ jẹ́ ká pawọ́ pọ̀ tó o bá ìlàjú tí wọ́n bá yí pa ẹ́ ẹni tó pa ẹ́ ó lè jẹ́ pé ní ó ṣe gómìnà láàárọ̀ ọ̀la. àmọ́ bí wọ́n ní bódodo ni ètò ìṣẹ̀lẹ̀ nílùú Ìlọrin àmọ́ bóyá rúmọ̀ ni wọ́n ní wọ́n ti ń sọ wípé ọwọ́ tí wọ́n bá nílé ọ̀rákùnrin yẹn pé kì í ṣe ọwọ́ ènìyàn ọwọ́ ọ̀nà kí ni. tó bá wá rí bẹ́ẹ̀ ibo lọmọbìnrin tó kú wá wà tá ń gbé pamọ́ sóra sáfẹ́fẹ́ ni pẹ̀lú gbogbo ẹ́fídẹ̀nsì tí wọ́n rí nínú ilé rẹ̀ yìí ọwọ́ rẹ̀ ó ṣe wá dọwọ́ ọ̀nà kí ibo síbo Nàìjíríà Nàìjà ìbá yín wọ́n ti yọ. falitẹ̀ni ó ṣẹ̀fì àkùnmọ́. iná ṣẹ̀fì ìdá lámúyù ní àmàmúrò. iná ṣẹ̀fì ìdá lámúyù ní àmàmúrò. nǹkan méjì kan bẹ ó ń kó bá wa nílẹ̀ Yorùbá ló sọ wá dọ̀lẹ pátápátá méjì yẹn ò kó bá wọn lé Haúsá kò kó bá wọn lé Ìgbò. tẹ ẹ bá rọmọ Ìgbò tọjú ọ̀dọ́ yóò kiri pọfupọfu títí tó bá sí òṣùká kúrò lórí ẹ rí awọ orí ẹ tí ó kájọ. ọmọ Haúsá géńdé ń fi ọsàn lẹ́gbẹ̀ẹ́ títì ọmọ Haúsá ó ń lagí kiri ìran Yorùbá adúró lórí ọ̀rá ìsà ọwọ́ méjì fẹ́ nìkan tó àṣà ntí majority ọ̀dọ́ Yorùbá tí wọ́n dúró lé lórí nù. owó ìjọba ní majority Yorùbá ni wọ́n dúró lé lórí. nǹkan méjì lọ́dàdánwò yẹn lẹ̀ ìgbàgbọ́ nínú oògùn bẹ́ẹ̀ bá ti nígbàgbọ́ jù nínú oògùn wàláhì wọn kì í ṣe dáadáa láyé. ẹni tó ṣoògùn ayẹta sára yóò mọ bẹ́ẹ̀ lọ́n kó gun ọ̀sẹ̀lẹ̀ kó wọn ọ̀dàn wò ni. ó mọ̀ pé ọmọdé tó ṣe ra torchlight yóò mọ bẹ́ẹ̀ lọ́n kí nẹ́pà òun náà lọ lálẹ́ ni kó lè mọ̀ bó ṣe mọ́lẹ̀ tó. ìyẹn ni ò jẹ́ ká fura àkọ́kọ́ nígbàgbọ́ nínú oògùn ìkejì nígbàgbọ́ nínú lọ́ọ̀kì kí ni ń jẹ́ lọ́ọ̀kì lọ́ọ́ ṣiṣẹ́ ẹ̀ lọ́ọ́ gbìyànjú orí iṣẹ́ tó o bá ṣe làlùbáríkà ó ti dé. a nígbàgbọ́ sí oògùn a nígbàgbọ́ sí lọ́ọ̀kì méjèèjì wà ń fa ìran Yorùbá sẹ́yìn kò jẹ́ ká lọ síwájú
majority ọmọ Yorùbá ni a ti sọdún fífò. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share lógúnlógún lọ́gbọ̀n Ọlọ́run ó ṣe àwòrán kẹyìn náà. Àmín. Ilẹ̀ Yorùbá ó wá di ìlú àdánwò. Bọ́ ọ bá lọ lé bábà pọ̀ lọ gérun ò séèfù. Àwọn bábà kan bẹ mí ní gbogbo bábà o. Àwọn bábà kan bẹ gbogbo orí tẹ́ ọ bá lọ gé lọ́dọ̀ wọn wọ́n páàkì ẹni oníye tí wọ́n ń tà. Kódà kílò ni wọ́n fi ń ta wọn orí. Fáwọn tí ó fi ṣògùn owó. Bó bá jẹ́ tóbìnrin ní tọ́ bá rọ̀ salon wọ́n á gẹ̀rùn ọ̀ríjìnà kúrò lórí ẹ̀ wọ́n á dẹ̀ fi irun fẹ́ẹ̀kì wọ́n ó dè mọ́ padà. Irun ọ̀ríjìnà tí wọ́n gẹ̀rùn oníbi tán ń tà sí. Àwọn tí wọ́n jẹ́ ságolóságò kọ́ majority wọn o tí wọ́n bá ń fi irin tú orí àkìtàn wọ́n ń wá pampasì obìnrin tó fi diaspora tó fi ṣe menstruation tọmọdé tó ti púpù sí oògùn ni wọ́n fi ń ṣe ẹ wo bí tí gbàgbọ́ nínú oògùn tí ń ti wà lọ wọ́n á sọ ọmọ di ahoro wọ́n á sọ ọmọ di empty láti kékeré ẹ̀ obìnrin tí ń wọ́ ọmọ yóò wá kò ní rí nítorí yẹ kó fi bímọ wọ́n ti fún àlùjànnú jẹ ìwọ tó fẹ́ràn kọ tó bá wà nínú mọ́tò tàbí tó bá ń lọ tó bá ti débi igbó kan ẹdú mo fẹ́ yàgbẹ́ mo fẹ́ púpù ọlọ́mọdé ọ̀yà àgbẹ̀ wèrè àwọn ọmọ yahoo tí wọ́n fi gbẹ́ ṣe búrẹ́dì tí wọ́n fi ń ṣe bọ́tà wọ́n bá kó gbẹ́ jẹ o ayé rẹ̀ dẹ́mú tìǹù kíní kan wà lára salẹ́nsà mọ́tò catalyst nílò òyìnbó ń pè àwọn panel bíi tà á tilẹ̀ Yorùbá wọ́n ń pè ní indomie tí wọ́n bá kó indomie ara salẹ́nsà kò tún dún bó ṣe yẹ ó dún mọ́ yóò máa dún pẹpẹrẹ yóò sì máa mu epo wọ́n ti kó indomie ẹnu tó o bá jẹ́ wọn kó indomie ayé ẹ̀ tiẹ̀ bá o. bọ́ ọ bá tún wá lọ sùn sí hòtẹ́ẹ̀lì àdánwò àwọn hòtẹ́ẹ̀lì kan bẹ lábẹ́ bẹ́ẹ̀dì ìwọ̀n ti fi kàṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì àwọn hòtẹ́ẹ̀lì kan bẹ ibi tómi ìwẹ̀ ń sàn lọ wọ́n gbé ti àwọn executive room omi ìwẹ̀ àwọn executive ó ní tí wọ́n fi ṣe condom tẹ bá lò tẹ jù sílẹ̀ lóòtẹ́ẹ̀lì àwọn páàkì ẹni nǹkan ọmọkùnrin wọn nídìí ẹ̀ ó ní tí wọ́n ṣe ànílé ayé fọjú pọ̀ bí ẹ̀kọ́. Kàmí mẹ́ni tí ó là Olúwa mi o. Kàmí mẹ́ni tí ó là Olúwa mi. Kàmí mẹ́ni. ó tún pọ̀ ọmọ ogun tọ̀run ó ń fogun kógun ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká wékọ̀ ó ń kálukú ló gbèjà rẹ̀ o. lè lọ àwọn jàbárí náà àwọn òmìrán èèyàn giant tí wọ́n lè jẹ èèyàn láàyè wọ́n ń bẹ nínú ìlú náà tá a bá wọ bẹ̀ wọ́n pa wá àwọn ọ̀fẹ́ wọ́n pa wá. àwọn ò ní lè wọ bẹ̀ ó dìgbà tí wọn náà bá bá wa lé àwọn òmìrán jáde lọ́fọ̀ọ́ ara rẹ̀ lé wọn jáde. Yakhruju minha. Tí a bá ti jáde níbẹ̀. Fa inna dakhilun. Àwa náà wá wọlé síbẹ̀ nírọ̀rùn. Àwọn ọ̀wáyé ogun, àwọn àwáyé ọ̀tẹ̀, ọ̀wáyé ogun sì lọ fẹ́ jẹ́ nǹkan láyé. Ó lè jẹ́ nǹkan kan tó bá jagun ayé. Èèyàn jagun kéèyàn tó succeed láyé ni. Àmọ́ ogun tó wà reasonable ni kò jà. Má jà ogun tí ó wà reasonable. O gbọ́dọ̀ máa wá ogun kiri.
àmọ́ tí fìtínà bá lóun wá ká ọmọlé jẹ́ kí fìtínà ọmọ pò náà pàdé àdánwò kò sí tí ó bẹ̀rẹ̀ tí ò ní lópin is a matter of time wọ́n làwọn ò ní lọ ọlọ́ni fa inna muharramati alayhim arba'ina sanatan yati'una fil ard nítorí pé wọn ò lọ jàfẹ́tọ̀ wọn èmi ọlọ́run sọ déèwọ̀ fáwọn ọmọ Israel ìrìn tó yẹ wọ́n fi 40 days rìn lẹ́yìn 40 years lẹ́tọ̀ọ́ débẹ̀ ẹ jẹ ìyà ń tẹ́ ṣe àwọn àrọ́mọdọ́mọ wọn parẹ́ sínú ogun ìdàpé Musa tó líìdì ogun gan kọ̀ padà délùú yẹn tó fi jáde láyé ó ń wò lú yẹn lọ́ọ̀kan ìníkúpa ọmọ ẹ̀yìn rẹ̀ Yúsáù òun ló padà wá líìdì àwọn ọmọ Israel. Ma fọmọ Ádámà ní kùsùnmọ́ wà. Ọ̀rẹ́ mi mójú tó lé ayé rẹ̀, ẹ̀mí ń jó tọ́lọ. Ìjọba ìpínlẹ̀ Èkìtì, big kudos to you. Olórí ìjọba ìpínlẹ̀ Èkìtì, ẹ kú àfọpọlọṣe. Àwọn ni àkọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ whistle blowing lórí ọ̀rọ̀ ritualism báyìí. Ọmọkùnrin kan ló fẹ́ sóògùn owó ọmọ 21 years. Ó wá lọ bá babaláwo kan nílé babaláwo yẹn wá sọ wípé kó lọ wá èèyàn táwọn àfisògùn owó wá babaláwo yẹn ló wá lọ jẹ́wọ́ fáwọn ọlọ́pàá pọmọ kan wá bá wọn o ó dẹ̀ tí ní kó lọ wá àyàn wá nígbà tí ó mú yàn dé ọmọ àǹtí ẹ̀ ọmọ ọdún 6 ńlọ́lọ́ fà wá ọmọ 21 fẹ́ sóògùn owó ọmọ ọdún 6 sílẹ̀ báwọn ọlọ́pàá ṣe dénú tí a gbé ìjọba ìpínlẹ̀ Èkìtì wá rí pé rere lélẹ́yìí ṣe wọ́n wá compensate ẹ̀ lówó gidi gbogbo ìjọba ìpínlẹ̀ tó kù ẹ jẹ́ introduce whistle blowing báyìí ṣe introduce whistle blowing sórí àwọn tí ẹ jí owó kó ń jọ sí tí ò padà succeed eléyìí ó succeed owó ni babaláwo tí ń bá yàn sóògùn owó ń wá ẹ jẹ́ ìjọba ó mọ̀ pé owó rẹ̀ ń bẹ ńlẹ̀ ní tútù tó o bá ti rẹ́ni tó lóun ó sóògùn owó ṣáàjọ mẹ́ni tí ò fi sóògùn owó wá kárí ẹ̀rí kẹ́rì ó clear iye báyìí lọ́gbà lọ́wọ́ ìjọba wàláhì mo fi Ọlọ́run búra gbogbo ẹni tí ń bá wọn sóògùn owó nù àfà gbogbo ẹni tí ń bá wọn sóògùn owó nù babaláwo ẹni tí ń bá wọn sóògùn owó nù wòlíì Christian gbogbo wọn lẹ́rìí tí wọ́n kọ ẹ̀rí jáde. tẹ́ a bá tiẹ̀ lè ṣe léyìí ẹ rí i pé wàhálà ritualism wọn lọlẹ̀ nílẹ̀ Yorùbá iye tẹ́ ẹ̀ ná láti fi compensate whistleblower ó kéré sí iye tẹ́ ẹ̀ ná láti fight ritualism ẹ mọ iye mi ọlọ́pàá tí ń bá rìn ibi ọba tí ń lé kidnapper kiri nítorí náà part 1 and 2 ni wàá sí tèmi ẹ̀yin ọ̀dọ́ kí ló dé tó fẹ́ bẹ̀bí rẹ jẹ́ kí ló dé tó jẹ́ pé wọ́n ló fẹ́ jẹ́ tó fẹ́ jẹ́ symbol of sadness nínú ẹbí ẹ̀ engineer tí ń bá wá record tẹ́ ẹ bá débẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe gé sí méjì kí ló dé tó fẹ́ sọ̀bànújẹ́ sínú ẹbí ẹ̀ àwọn ọmọ kan jáde wọ́n jẹ́ ògo fún ìdílé wọn pẹ̀lú hard working ìwọ jáde ó fẹ́ dìbànújẹ́ torí pé ó fẹ́ lówó òjijì likuli familin nakotun wakudaru wazani lilana kudaro fi kulli lahazati wazani lilana kudaro fi kulli lahazati likuli family gbogbo family kọ̀ọ̀kan nakotun wakudaru gbogbo family kọ̀ọ̀kan ló ní olú ọmọ ògo ọmọ gbogbo family kọ̀ọ̀kan ló sì ní eléri ibú ọmọ ìkólí family nakotun wakudaru gbogbo family ló ní ọmọ kan takọsílẹ̀ wà lórí ẹ̀ pé olú ọmọ lélẹ́yìí ọmọ ológo ni family mi dẹ̀ ń bẹ tó jẹ́ pé ọmọ táwọn rẹ̀ dàgbà ọmọ tí ó balẹ̀ ọlá jẹ́ ni ọmọ tí ó borúkọ jẹ́ ni gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ lórí ìtàn Nábì Sọ́ọ́líù alayhi salam àwọn ni wọ́n bẹ Ọlọ́run wọ́n ní tó bá fẹ́ ká gbà pa Nábì Ọlọ́run ni ó pàṣẹ fún ràkúnmí kó jáde nínú àpáta yìí Nábì Sọ́ọ́líù bẹ Ọlọ́run ràkúnmí jáde nínú àpáta àtọ́mẹ́
òfin wá dé torí gbogbo ń tó bá fagbára gbà òfin burúkú ọ̀tẹ̀lẹ̀ òfin tó wá tẹ̀lé ni pé odò ẹyọ kan tí ń bẹ nílùú yín ẹ̀yin ènìyàn nìkan kọ́ lẹ̀ mọ́ dààmú o ẹ̀yin ọmọ mú mi ọjọ́ kan ràkúnmí tẹ́ ẹ béèrè ní túláàsì náà ọmọ mú mi ọjọ́ kan níjọ́ tẹ́ ẹ bá pa ràkúnmí áàdì iná kọ́tù láì fadaru a ẹ filẹ̀ wọlé àtàmọ̀sùnmọ́ àbísùn ìfọyà kúndàkúndà àdàbàkọ́rí ọjọ́ tẹ́ ẹ bá lọ fìyà jẹ ràkúnmí ìyà tẹ́ ẹ jẹ àrọ́mọdọ́mọ yín ò ní gbàgbé. arákùnrin kan wọ́n pè ní Kùdárù òun ló lórí ibú inú ọmọ ìgbà náà òun lọ́wọ́ aláyà ló bá ní kí ní ìṣẹ̀lẹ̀ ràkúnmí ọmọ bá wa pín omi mu bó ṣe yọ ìdànù ọba lọ pa ràkúnmí ọ̀pá ràkúnmí tán làdánwò bá dé ọ̀pá ràkúnmí tán Ọlọ́run bá dán wọn wò Ọlọ́run ó pamọ́ bí ìgbà tí wọ́n ń gégi ni ní ti bínú pé ń tẹ̀ ṣe ẹ̀jẹ̀ ya rẹ̀ fàlà àkàfù òkúbà wàlá yàkàfù òkúbà Ọlọ́run ló mọ̀ bẹ̀rù tí wọ́n tẹ̀yìn ẹ̀ jáde ìyẹn ń túmọ̀ sí pé gbogbo agbára bútọ̀ bá fi fa nǹkan báyìí túláàsì wàláyé omijé ojú ni ọ ní ọ̀tẹ̀lẹ̀. Likuli famili nàkọ̀tún àkúndà wàzẹ́lì lílànà kúndàrọ̀ fi kulli lásọ̀tì wàzẹ́lì lílànà kúndàrọ̀ fi kulli lásọ̀tì. ọmọ ìyá mi tó bá ń bẹ nínú ayé má kánjú jọjọ́ orí rẹ lọ má kánjú kọjá kádàrá ti kò lórí gbogbo nǹkan shortcut kì í gbé ní débi kan tó ju lé ẹkún lọ ìtàn kan ṣẹlẹ̀ mo ti sọ rí láìmọye gbà lórí wáàsí ẹrú Ọlọ́run kan ló sọ fún ìyàwó ẹ̀ ó lóun wá owó lọ òun náà fẹ́ kí ọmọ òun ó gbádùn láyé àmọ́ fi orúkọ Ọlọ́run búra fóun tóun àfidé ẹnìkan ò ní rí òun rẹ̀ kò dàbí àwọn ọmọ ayé òde òní ọ̀nbẹ ńlẹ̀ gan-an wọn ògùn búṣú ká tó wá sọ pé òní jìnnà wọ́n fà ìlọ̀rọ̀ wọn àwọn ọmọdé àwọn obìnrin ayé òde òní wọ́n fà ní majority wọn ọ gbọ́dọ̀ jìnnà sí wifi tó o bá jìnnà sí wifi yóò disconnect yóò tún connect ibòmí ló ń bá tiẹ̀ lọ ọ wá dèlù tọ̀ lọ ọ sọ fọ́gà ẹ̀ tó fẹ́ ṣiṣẹ́ lọ́ndà ẹ̀ ọdún tí màá lò ń bí gbogbo owó tí mo bá pa ẹ̀yin lẹ́ẹ̀ máa kú sọ́dọ̀ njẹ́ mo bá ń lọ ìlú mi ní ká ẹ kó fún mi ẹ kàn máa fún mi ní tí ń fi jẹun ọ wá lò bí 15 years lọ́dọ̀ ọ̀gá ẹ̀ ó dijọ́ kan lọ́ba ní ọ̀gá mo fẹ́ padà sílé owó sẹ́mi ẹ̀ tọ́jú ẹ̀ ọba dijọ́ mẹ́jọ òní mo lọlé ọ̀gá bá pè é jẹ́ ń fún ọ ní nǹkan kan mo nímọ̀ràn tó fi ṣayé tó gbádùn ayé ẹ̀ ìmọ̀ràn náà 5 ni àmọ́ o tí n bá fún ẹ lówó mi ní fún ẹ nímọ̀ràn tí n bá fún ẹ nímọ̀ràn mi ní fún ẹ lówó ọba lọ rò ó ní ẹ fún mi nímọ̀ràn ìmọ̀ràn information ló máa ń jẹ́ kẹ́dà wà chief láyé lọ́ba sọ fún ní àkọ́kọ́ ìmọ̀ràn gbogbo tó bá ṣe láyé má dojú ọkàn ẹ láti fàdúrà bẹ̀rẹ̀ ìkejì ìmọ̀ràn gbogbo ìrìn àjò ayé ẹ má máa rìn shortcut kì í gbé èèyàn débi ire ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta insubordination ọ̀rọ̀ tí ò bá kàn ẹ má máa yọjú sí i olùmí ọ̀pá mi ò má jẹ́ ó jẹ́ pé wọ́n ló kọ́kọ́ débẹ̀ o àìmọye èèyàn tọ́rọ̀ tí ó kàn ti gbé lọ sọ́run ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ìgbà tẹ́bí bá ń pa ẹ́ láyé má máa jẹ oúnjẹ tó yẹ kó jẹ lálẹ́ má jẹ lọ́sàn-án o ebi ọ̀sán ṣe faramọ́ ebi alẹ́ ló léwu o ọ̀kadì àjà ni òun ò dẹ̀ ní wá máa pìsáàfù oúnjẹ alẹ́ torí ọjọ́ alẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún gbogbo ìbínú tí ó bá bí ọ tó fi wá fa àdá yọ tó fi fàbọn yọ tó fi gé orí èèyàn máa sọ bínú yẹn dọjọ́ kejì kó tó bínú jẹ́ ó dijọ́ kejì má jẹ́ ó jẹ́ ọjọ́ tẹ̀sùn nílò ẹ̀yẹn ìnìwọ́ ní ó tẹ̀lé sùn ọba ló ń gbọ́ ó dágbére fọ́gà ẹ̀ ọ̀gá bá pè búrẹ́dì yìí ó rí pọ́tọ́ bí ọ́fẹ́ tó dídí èèyàn special ni o mo lọ sí ilé oníbúrẹ́dì ni tó bá dé ìlú rẹ ìwọ àtìyàwó ẹ ní kẹjọ jẹ búrẹ́dì yìí sàdéhùn pò ní jẹ lọ́nà ọ sàdéhùn never continue rìn àjò ọjáde ńlé ọrántí àdúrà ọlọbẹ lọ nínú mọ́sálásí ó ń jáde lọ ó pàdé ẹnìkan lọ́nà ìlú tó ń lọ yẹn ọjọ́ 7 ni ó ṣe gba sọtikọtì ìrìn ọjọ́ 3 ni ó ti yà síbẹ̀ tán kó tó rántí ó padà sójú ọ̀nà lẹ́yìn ọjọ́ 4 ó dé junction ìlú kan
ilẹ̀ ṣú oníkàngbà òun lálejò wọ́n fún ní yàrá kan pé kó sùn sí ìgbà tó dòru ló ń gbọ́ ariwo tẹ́nìkan ń pariwo ẹ gbà mí o ó fẹ́ pa mí o ó ti bẹ́ jáde kó tó rántí ìmọ̀ràn ó sá wọlé padà nígbà tó dàrú ọjọ́ kejì àwọn aráàlú bá ń kí kú oríire ìwọ làkọ́kọ́ ẹni tí ó wọ̀lú yìí tí ó jáde láàyè ọmọ ọba ìlú yìí ó ní mental problem tí bá ti ń pariwo bẹ́ẹ̀ yẹn tí ó bá mú ẹ̀jẹ̀ èèyàn ara rẹ̀ ò ní balẹ̀ àlejò làwọn tí máa ń pa jayé ọlọ́run ló yọ ẹ́ o nítorí pé òun ní short cut ló fi sórí rẹ̀ ọba dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́ba tó tẹ̀síwájú lórí ìrìn àjò ebi dé lójú ọ̀nà ọ̀ràn tí ìmọ̀ràn pé oúnjẹ alẹ́ mọ̀ jẹ láàárọ̀ mọ̀ kánjú jayé gbogbo nǹkan ló lè tò níwájú ọlọ́run ìgbà tó dé lú ẹ̀ alẹ́ ló fi wọbẹ̀ ó wá rí ibi ilé ẹ̀ ó rí pé wọ́n tan ìmọ́lẹ̀ wọ́n tan láńtà síbẹ̀ ó yọjú lójú wíńdò ó wá rí ìyàwó ẹ̀ tó fi sílẹ̀ láti 15 years ago ìyàwó yẹn jókòó lórí chair ọmọkùnrin kan wá jókòó ó forí ti orí ẹsẹ̀ ìyàwó ẹ̀ inú bá bí i ló bá yọ àdá ó yọ idà nínú ẹrù tó kó dání ẹwọ ẹni tó ń ṣe wàhálà lọ fún ọkùnrin náà jọ ń sunlé òun á bẹ́ orí ọkùnrin yìí lónìí ló bá rántí mọ̀ràn ẹlẹ́ẹ̀karùn ló bá fi ilé rẹ̀ lẹ̀ lọ sùn mọ́sálásì kan nígbà dàárọ̀ ọjọ́ kejì ló bá yọjú sílé ìyàwó ẹ̀ fọ́ òkè ó dìmọ́ ó ní má dìmọ́ ni wọ alábòsí gidi ni ọ́ tó o bá jẹ́ alábòsí ni látijọ́ tí mo ti là sọ́kùnrin kan lẹ́jọ́ ń lò pọ̀ ìyàwó ní kí ló dé ló bá sọ̀tàn fún ìyàwó ní ha ó máa dúpẹ́ fọ́lọ́run alẹ́ ọjọ́ tó ń lọ bá mi lò pọ̀ ìbálòpọ̀ yẹn dánmọ́ ọmọ náà ọkùnrin ni ọmọ rẹ̀ lájọ́ ń ṣeré olórí ń fáwọn ni mo gbé orí ẹ̀ lórí ẹsẹ̀ mi mo bá fi nǹkan ra ni ọmọ kan ṣoṣo tó níláyé ọba tẹ lórí ọba tó dá pààyàn ẹ wo ètò ayé ọgbọ́n la fi gbáyé ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ la fi ń ṣàyé. la fi ń ṣàyé o. ọgbọ́n ń pọ̀ lọ́gbọ́n lára. ọlọ́gbọ́n lára. ọ̀fẹ́ ni tó jù ẹ kò lè ṣàyè ṣe. ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ la fi ń ṣàyé o. àpọ̀jù ọgbọ́n ń pọ̀ lọ́gbọ́n lára. ọ̀fẹ́ ni tó jù ẹ kò lè ráyè ṣe. àwọn afáàní abibaka aunama asa ayakuna baghidaka yawmama wabghad aduwaka yawman aunama asa ayakuna habibaka yawmama tó bá ń bínú sẹ́nìkan lọ́wọ́ bínú mọ́ níbà ẹnu ń bínú sí lọ́wọ́ ó lè jẹ́ pò ní ó sì fẹ́ lọ́la o tó bá ń bá yàn ṣọ̀rẹ́ lọ́wọ́ ṣọ̀rẹ́ mọ́ níbà máa fọjọ́ ọjà sílẹ̀ kò sẹ́ni tí ò lè dalẹ̀ láyé nínú ẹ̀dá ènìyàn ọ̀rọ̀ wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin alálàáfà nílẹ̀ Yorùbá ẹ rí i pé mo sọ ní bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn pé wàláhì mo ti determine tẹ́lẹ̀ pé níjọ́ abábẹ̀rẹ̀ Ramadan náà gbogbo cases ni màá dànù pé àwọn kíní yìí ń dí mi lọ kò jẹ́ kí n rìnrìn àjò ẹ̀kọ́ bí mo ṣe fẹ́ rìn tí ò bá sí ìtọ́mọbìnrin tó tún rọ́pá láwọlé ẹ wá dákun àáfàá wa tí wọ́n gbàlejò àlejò lẹ́gbàá kò sí tó burú mbẹ àmọ́ mo fẹ́ kọlù àtẹsán ọkùnrin yẹn o ẹni ọwá lọ ẹ níjà o ìjà ò sí láàrin yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wẹ ẹjọ́ jàbí ṣe wulẹ̀ ọmọ ẹ níjà o àwọn tẹ ẹjọ́ ń jà lẹ́jọ́ kóra yín lọ kóòtù kí ló dé tó ń rin ọ̀nà tí àlàáfíà ò fi wá bàbá wa tó fẹ́ parí ìjà jẹ́ wọn mú ẹlẹ́yìn lọ́dọ̀ bàbá Mudiru tí ẹ bá perú wa náà á tẹ̀lé ọ àbọ̀ jàjà pé bọ́ bá lè kú okú àmọ́ bá àtúnjọ ṣàjọṣe inú ayé ìjà òsú wa kò dẹ̀rẹ̀ wá torí àjà nítorí bàbá kankan o à ń jà nítorí ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá nítorí kí ṣọ̀kan kálàáfíà kó lè jọba nílẹ̀ Yorùbá ni kò sí bàbá tó gbéṣẹ́ rán wa ní òní jẹ́ kó dùn wá táwọn bàbá kan bá ń ṣe bákan torí wọn ò gbéṣẹ́ rán wa bàbá Mudiru Markaz àwọn lárí tí wọn dúró déédéé lọ bá bàbá Mudiru Markaz wàláhì gbogbo wa àtọ̀rẹ́ wa Amẹ́ríkà àtọ̀rẹ́ wa lọ́rin everybody ọ̀dà tọwọ́ wa lẹ̀ lábàdàn rẹ̀ padà bàbá ní o lọ kóòtù ọ lọ sáyìn tó lò lọ kóòtù ó dáa lọ bá bàbá Mudiru ẹsẹ̀ tú ọ̀rọ̀ yìí kílẹ̀ Yorùbá kí wọ́n má máa fàbùkù kan Islam mọ́ pé wàhálà ìjà lójoojúmọ́ àgbà yìí pé kì í ṣe gbogbo ìjà téèyàn bá jáde yóò realize ní 100%. abẹ́nìkan jà kálàáfíà òjọba nílẹ̀ Yorùbá la fẹ́
kálàáfíà òjọba là ń fẹ́ ó ṣeéṣe lọ́jọ́ ọ̀la kó jẹ́ pé wọ́n ló padà jẹ́ èèyàn wa àwa náà lè padà jẹ́ èèyàn rẹ̀ àmọ́ bá a ṣe ń bá lọ yìí wàláhì kò sí wa kò rẹ̀ wá o bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn àlàáfíà ẹ rí i pé mo ti sọ̀rọ̀ yẹn pé mo ti fẹ́ da gbogbo kinní sílẹ̀ àmọ́ rìn bó ṣe yẹ kó rìn tẹ̀ríjú nàjàtà wàlám tẹ̀sí lókì màsálíkà. iná sẹ́fínà kàlá tẹ́jìrì àlàlí àbàṣí. iná sẹ́fínà kàlá tẹ́jìrì àlàlí àbàṣí. The Great Wall of China nínú gbogbo ayé China ló kọ́kọ́ ṣe wọ́ọ̀lù tí wọ́n fi kọ́fà lu wọn. Great Wall of China wọ́n fi odidi 150 years ni wọ́n fi ṣe wọ́ọ̀lù fẹ́ǹsì tó yílu wọn po bí ìran kan ṣe ń kú níran míì tó ń gbé dìde ọdún tí wọ́n wá kọ́ Great Wall of China tí wọ́n kọ́ tán ọba tí ń bẹ nípò ọkàn rẹ̀ balẹ̀ pé hàn gbogbo àwọn tí wọ́n ń kógun jà China láti ta kọ̀sọ́nà bí wọ́n gbà mọ́ lọ́wọ́ àrígbé lẹ́yìn ìgbà yẹn lógun yẹn tó wá pọ̀ sí làwọn tí ń jà China lógun yẹn tó rọ́nà wọnú ilé wá ó wá gbé ẹ̀ńkwárì dìde ló wá rí wípé àwọn ọ̀tá òfò fẹ́ǹsì wọlé mọ́ àwọn síkírọ́rìtì táwọn fi sẹ́nu ọ̀nà géètì làwọn ọ̀tá ń bíráìbù àwọn bá ti fún wọn lówó wọn á gbé wọn wọlé wọn á pa àwọn èèyàn wọn á gba dúkìá wọn á tún gbàbẹ̀ jáde ó ti mọ̀ pógun lé níjà òun kì í ṣògùn ta tó bá wá rí bẹ́ẹ̀ wàláwà náà ni a sì á lè ná fún ìwà jáde ta ní kẹfì rọ́tà wà ní lẹ́sí àná tọ́lébó. walakinani àṣìyàríyá bá sọ ibi wàhálà ṣàbà ìjà sọ ibò. tó bá jẹ́ pé nítorí ìtara mi nìkan ní wàhálà ò ní pọ̀ tó bá yìí èmi lé ní àforíjì àti gbàgbé ọ̀rọ̀ ìtìpẹ́tìpẹ́ mo wá ń ṣàdéhùn alẹ́jì láti gba àlàáfíà láàyè bẹ̀tì ṣe ń tó yẹ kó o ṣe kódà bọ́ ọba ṣe ń tọ́ yẹ kó o ṣe tán bọ́ ọba fẹ́ pàdé mi tó fẹ́ kí mi àkìrì àwọn àtàtò jù lọ á lè jàjà kan lọ títí láíláí àwọn ìgbà ìṣe ń tó yẹ ká ṣe ìjà kọ̀ntínú ẹ wá rí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ àfúrà dáadáa ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ fura mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ à change strategy tá ń lò ṣé dandan ni ká máa attack èèyàn ká máa búyàn nítorí bá a fẹ́ correct ẹ̀ ni anabi tá a lá tẹ̀lé anabi change strategy anabi jagun Badari ohun ìní ó jagun Uhud ó ń jáde lọ jagun in self defence ni wọ́n win ní mùsùlùmí wọ́n win ní anabi gbà yí pé ọjọ́ kan máa jẹ́ tọ̀tá ọjọ́ kan máa jẹ́ tọ̀rẹ́ ó dogun ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún kógun wá bá anabi change strategy ó rí pé strategy second time yẹn ò pay ó sáré change ẹ̀ pé a ní lọ fèsì wọn lójú ogun headlong ẹ jẹ́ ká gbẹ́ ditch Khandak ká gbẹ́ kòtò yìí lu Medina po kí kòtò yẹn ó fẹ̀ gan kó dẹ̀ jìn gan kó jẹ́ pé wọn ní lè wọ̀lú wá bá wa nígbà táwọn ọ̀tá dé wọn lè wọ̀lú wọn ti gbẹ́ kòtò yìí lu wọn po àwọn náà ń bẹ nù lu wọn kó ń jẹ sínú ilé wọn ń ṣàdúrà wọn kí wọn kálukú sì ń jẹun nígbà ó di ọjọ́ kẹsàn-án táwọn ọ̀tá ti lù ń bẹ̀ àgbà atẹ́gùn òjò ìjì burúkú ló gbá erùpẹ̀ sí wọn lójú majority lọ fọ́ lójú. Kí ló mú ànábì ṣẹ́gun silently ó change strategy ni àwa mùsùlùmí ayé kò sí tó dùn mọ́ wa níbi káwa mùsùlùmí ọmọ bára wa jà nǹkan yìí ń yẹ̀yẹ́ Islam mo fi ọba tó ní wá bẹ̀ wá ẹ ṣe jẹ́ kí gbogbo wo decide pé odidi ọdún kan ẹ já change strategy wa wò strategy ká yẹ̀yẹ́ àgbàlagbà ká yẹ̀yẹ́ àfáà ká máa sọ ń táàmù nípa ẹnì kọ̀ọ̀kan ká máa ṣépè ká máa bẹ́ẹ̀ bú ká change strategy yìí Islam mọ̀ ní nílẹ̀ Yorùbá kódà ó fi dé bí 20 years ago bẹ́ẹ̀ yẹn ò bá jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá tó bá jẹ́ obìnrin wàláhì yóò máa dírẹ́sì bí mùsùlùmí ni ó sì máa pọ́n èsè mùsùlùmí torí yóò lòbòrí ọmọ pẹ́ ni ọba lòbòrí ló ní respect láyé gbà yẹn ẹni tí kìí ṣe mùsùlùmí lọ́kùnrin yóò máa wá jàlàbíà ẹni tí ó ṣe Islam rí yóò máa wá ẹni tí ó ròyìn ìlú Mẹ́kà fún
packaging táwọn bàbá wa fún Islam nígbà yẹn ni wọ́n takú ẹlẹ́sìn Christianity wọ́n takú traditionalist wọ́n kálukú ń ṣe tiẹ̀ lọ sẹ́ẹ̀mọ̀ yí pé tí ò bá síjà àlá òfoko ọ̀lẹ́ràn tí ò bá ti síjà àwọn èèyàn ọmọ difference bẹ́ẹ̀ tíjà bá ti ń bẹ gbogbo ń tá a bá ṣe wọ́n mọ̀ rò pé fi ń pòwe ni àwa afáàlẹ̀ Yorùbá ẹ dákun mọ́ fọlọ́ǹbẹ̀ wa ẹ jẹ́ ká cooperate àbùkù tí ń kan Islam ilẹ̀ Yorùbá yìí pọ̀ ká tiẹ̀ ṣe wò lọ́dún kan ká wò ó ká má bu ẹlẹ́sìn kankan ẹ fẹ̀sìn wọn sílẹ̀ Quran ti wọ́n wa pé ẹ má bu ẹ̀sìn wọn káwọn náà má wàá bu Ọlọ́run yín wàlá yasubbu alladhina yad'una min dunillah. ẹ gbọ́dọ̀ bu Ọlọ́run àwọn tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn Allah àwọn náà padà wá bu Ọlọ́run yín ní ti kẹta ní ti tọ̀ka ní ti bínú wọ́n padà wá bu Ọlọ́run yín ìlọ́fà irọ́ ànábì jí pátá pupa ṣé wọ́n ń wọ pátá láyé ànábì nìkan pátá ò tí ì láyé ń gbà wọn èwo lọ́wọ́ kan pátá pupa òdìdí lẹ́tọ̀ ní ń bọ̀ ara ẹ̀ ló fa ìtumọ̀ tàbátì àdá bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ ẹ fi tàbátì àdá kírun tàbátì àdá lọ́dún kírun jù tẹ́yìn ó tó gba ládá gbogbo àyà tí ń bẹnu Qur'an ládá ni bọ́ọ̀ bá ti ń ka ilé tí ẹ bá ti ń ka Qur'an ìmọ́lẹ̀ Ọlọ́run máa ń bo bẹ̀ ni àwọn tí wọ́n ṣe mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n máa ń bi àwa mùsùlùmí ni pé ẹ wá bá a ka kíní yín tẹ́ ẹ máa ń kà ẹ bá wa kà káànù Ọlọ́run sọ̀kalẹ̀ àwọn nísìnyí kọ́ ẹ̀yẹ̀yẹ Ọlọ́run àwọn náà yẹ̀yẹ ọba tó dá yàtọ̀ wọn tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ṣe jẹ́ ká fọgbọ́n ṣe ẹ ṣe jẹ́ ká tiẹ̀ rò wípé ká fi ọdún kan sílẹ̀ káwa náà má bára wa jà á mọ̀ pé àwọn aṣebí pọ̀ láàrin àwa àfa mùsùlùmí àwọn tí ń kọjá àlà Ọlọ́run wọ́n pọ̀ láàrin wa àwọn tí ń mẹ́bọ mẹ́sìn wọ́n pọ̀ ní àárín wa àwọn tí ń fẹ́ èèyàn sowó wọ́n bẹ láàrin mùsùlùmí náà kí ló dé tá a dá sọ̀bù tiwa ká máa bá wọn wí lábẹ́nú kí ló dé tá a gbìyànjú rú tílẹ̀ Haúsá ṣe tí a ní ìjọ Hisba ọmọ ogun Hisba tó jẹ́ pé mùsùlùmí tó bá ti kọjá ayé ẹ̀ àwọn ni wọ́n máa lọ gbé nínú ilé mùsùlùmí ló wà fún kò wà fẹ́lẹ́sìn mi àwọn ni wọ́n máa lọ mú wọn lé ìwọ ló ṣe báyìí fún kírísítẹ́nì alábùsí ni ọ yá máa bọ̀ ń bì wọ́n sì gbé dé kóòtù ìjọba náà wọ́n gbé lọ wọn ò dá kóòtù kí ló dé tá a lè jẹ́ kálàáfíà jọba ẹ jẹ́ á respect àwọn bàbá wa yìí lára tó bà wá jẹ́ ní káfẹ́nu yẹ̀yẹ́ àgbàlagbà anyhow tá ẹ̀dẹ̀ gbọ́n tá nàbí sọ nípa àwọn àgbàlagbà pé àlùbáríkà àwọn ọmọdé ọ̀dọ̀ àgbàlagbà lọ́lọ́run tó sí ọ̀dọ̀ àgbàlagbà ní anabi tó ní wallahi laysa minna man lam yarham kabirana wala man lam yarham sagirana wala yukrimu kabirana ẹni tí ó ṣàánú ọmọdé tó lè gé orí ẹ̀ anabi ní kì í ṣe mùsùlùmí ẹni tí ó pọ́n àgbàlagbà lé anabi ní kì í ṣe mùsùlùmí àwọn àgbàlagbà yìí níṣẹ́ tí wọ́n ṣe fún wa wọ́n fi ọ̀rọ̀ Islam wọ́n fi tì sọ́dọ̀ àwọn ọba nípìlẹ̀ mọ̀ kó ní mínì ni àwọn mọ́sálásí tí wọ́n kọ́ fáwọn ọba mọ̀ kó nítumọ̀ ni protection àwọn ọba ayé dọ́hun ni wọ́n fẹ́ kí wọ́n lò lórí Islam àwọn àfa ayé dọ́hun wọ́n máa ń àtàjì ara wọn mọ́ ọba àlú kọ̀ọ̀kan ni ọba àlú náà sì máa ń fọkàn balẹ̀ báwọn àfa ń bẹ pẹ̀lú mi àmọ́ bí tá à ń bá yé lọ yìí Ọlọ́run kó jẹ́ kí dáadáa ó gbẹ̀yìn ẹni kí ló dé tá a lè máa béèrè kí ló ń ṣẹlẹ̀ mọ́ ká tó attack bàbá wa Aláàfin Ọ̀yọ́ tuntun ọba Abdulhakeem Ọwọ́adé a gbọ́ press release tó jáde bóyá jẹta àbí jẹrin tí a ní ọba wọ́ pèbí wọn ó dẹ̀ ṣe orò fún wọn dẹ̀ ní kọfí wò bẹ̀rẹ̀ tó kàn tó yẹ ká mùsùlùmí ọkọ́kọ́ ṣe ọba yìí jáde ó ní mùsùlùmí lòun ká kóra wájọ ká lọ bá a tá a bá lè débi tó wà ká pe àwọn tí a bá jẹ́jòyè irú kí leléyìí ní 28th century àbí 21st century ní computer age láwọn alẹ́ nìkan ò ní jáde eléyìí ọba lánàá ọ̀làjú mu kámẹ́tì ẹ̀ tí ì sọ̀tọ̀ lọ́hùn eléyìí ọba mu ẹ rántí ọba yìí kọ́ ló ṣe òfin yìí o ó bá ń lẹ̀ ni o òun ṣẹ̀ṣẹ̀ dé ni kò tí ì jókòó bí wọ́n ṣe ń bá a bọ̀ tẹ́lẹ̀ làwọn fẹ́ lò ó káwá educate ọba yìí ká jẹ́ kó mọ implication tí wọ́n fẹ́ ṣe yìí pàápàá jùlọ nínú oṣù Ramadan
wallahi o possible kaka su gbogbo kini yẹn àmọ́ ntawa mùsùlùmí ọ̀kọ̀ọ̀kọ̀ ṣe akànjáde ni that Oba must be arrested from where to where ọlọ́run rán Mùsá sí Fíráúnà náà ó ní faqula lahu qawlan layyinan tó o bá dọ́dọ̀ Fíráúnà náà rántí pọ́ bá ní o ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò sọ fún aya Quran káti ẹ̀ wá wò pé ọba yìí ṣe débẹ̀ ni bó ṣe débẹ̀ yẹn Christian yóò struggle kọjá tàwọn traditionalist yóò struggle kọjá tàwọn àwa mùsùlùmí là àkọ́kọ́ attack gbára kò ní kíyàn jẹ́ kó bẹ̀rù Islam o bó ṣe lè wù kó jẹ́ mùsùlùmí tó kódà kó má jẹ́ mùsùlùmí ni wọ́n fi jẹ́ Aláàfin ó deserve certain respect lóòótọ́ òfin yẹn fẹ́ trample upon our right pàápàá jùlọ nínú Ramadan ó fẹ́ trample upon our right agreed but pẹ̀lẹ́ Yorùbá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà fi ń so lọ́jà ẹni tó bá fẹ́ so lọ́jà tó bá débi tán tí ń tarú kó bẹ̀rẹ̀ kó tú díẹ̀ lẹ̀ tó bá débi tán tí ń tẹran kó yọ díẹ̀ lẹ̀ wọn ní fura tó bá débi wọn tí ń taṣọ pàdímọ́ kò sí tí ń níṣọ aláṣọ kí ló dé tó jẹ́ pé gbogbo tiwa àtáàkì ni aláìsàn mi ń kúrò jùlọ wọn ṣe kàtí ẹ̀ wá kọ lẹ́tà sọ́ba pé nǹkan báyìí ṣẹlẹ̀ o àbùkù ńlá ni fún Islam ẹ̀tọ́ àwa mùsùlùmí ni a fẹ́ fi jẹ wa bẹ́ẹ̀ yóò bá jarújà yẹn ẹ ní máa wa Islam nìkan mọ́ra ẹ mú Kírísítẹ́nì mọ́ra ẹ mú àwọn tí náà mọ́ra ẹ jẹ́ àjọgbọ́ra wáyé gbogbo wa kí ni yọjọ́ àfẹ́tì o àmọ́ ká máa wá rí Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn wàhálà tá a bá béèrè right there are ways téèyàn fi béèrè right Ànábì ò béèrè right in an insulting way rí náà Aláàfin ò kéré nú ọba ayé inú first class ọba nínú top ọba ilẹ̀ Yorùbá ló wà kẹ́nìkan sì dìde kó sì kọ́ he must be arrested and taken to prison ṣé bàbá rẹ̀ lóru pọ̀ ń bá wí ni ṣé bàbá rẹ̀ lóru pọ̀ ń bá wí ni òun kọ́ ló ṣòfin yìí ọba ńlẹ̀ ni gbogbo wa gan tá a jẹ́ ọmọ Ọ̀yọ́ tó fi mẹ́mí náà mo lè wà láyé ńgbà wọ́n jẹ tí bàbá wa Adéyẹmí jẹ Aláàfin bẹ̀ tí mo kéré mi ò lè understand bí wọ́n ṣe ń gbà yẹn bàbá Aláàfin lò 53 years lórí oyè ẹ mọ̀ pé majority culture yẹn ni a ti gbàgbé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ronú ni computer age táwa wà láàfin tún kinní yẹn ṣe àsùnmọ́ba ni àgbésùnmọ̀ ni ẹni agbára bá ń bẹ lọ́wọ́ ẹ̀ à ní fọwọ́ padà ẹ̀ lójú ẹ dákun bá ṣe pọ́n ọba ìlú wa létó bẹ́ẹ̀ náà làpẹ́lẹ́ ó ṣe máa bá ọba míì tí ó tún dé lẹ́yìn ẹ̀ o ìjà tíjọba bá bàbá wa Adéníran jà láyé ọjọ́ ń Awólọ́wọ̀ bá bàbá wa Adéníran jà ó affect ipò Aláàfin láàrin ipò ọba Yorùbá dọ́là kò sẹ́ni tí challenge Aláàfin tẹ́lẹ̀ wọ́n kaṣọ lójú eégún wọ́n yọ ọba kúrò nípò wọ́n tún mú odidi ọba àbòmíì wọ́n fi ṣe gọ́fúnà lé lórí pé máa san sálárì ẹ̀ kó lè mọ̀ pé wọ́n lọ̀gá rẹ̀ wọ́n lọ̀gá òun ntíjọba bá bàjẹ́ láàrin ọdún 4 Ọlọ́run ló lè tún ṣe ẹ dákun ẹ jẹ́ ká fi làákàì ká fi propagate Islam gbogbo ẹ̀ náà kọ́ ni wọ́wọ́ eléyìí tí mo wí mo mọ̀ pé wọ́n á jáde fún mi wọ́n á tún jáde tí wọ́n á sọ̀rọ̀ ọba tí ń bẹ́ńbẹ́ lónìí la rí Ọlọ́run ló mẹ́ni tí ó lọ́lá ẹnìkan ò mẹ́ni tí ó kàn yín gbó Ọlọ́run ló mọ̀ bí orí ń bẹ́sẹ̀ lọ. ẹnìkan ò mọ̀ igi tí ó kẹ́yìn gbó Ọlọ́run ló mọ̀ bí orí ń bẹ́sẹ̀ lọ. ó ṣeé ṣe ká tó di Aláàfin míì àwa lè mọ́ sí láyé mọ́ ó lè jẹ́ lẹ́yìn àìmọye ọdún a sì lè wà láyé ètò Ọlọ́run ni àmọ́ tí mo sọ ni pé ẹ fún ọba tí bá ń bẹ́ńbẹ́ ní ọ̀nà rẹ̀ ẹ fún ní respect yẹ kó náà wá dá respect yẹn padà sórí ẹ̀sìn wa àti sọ fún Ọlọ́run wa níjọ́ tí ẹ ti ń jọba lọ́yọ̀ọ́ Christian ọjọba Ọ̀yọ́ rí o traditionalist apọ́n máa fi traditionalist kún Islam wọn ni pẹ̀lú pé culture làwọn ń ṣe ó bẹ̀rẹ̀ látòrí Aláàfin Àtìbà dórí bàbá wa Adéyẹmí mùsùlùmí ni gbogbo wọn tẹ́lẹ̀ ló kọ Islam gbogbo wọn ni wọ́n ń kọ́ mọ́sálásí kò sọ́ba tó jẹ lọ́yọ̀ọ́ tí ò ní mọ́sálásí tiẹ̀ tó kọ́ kó tó lọ mọ́sálásí bàbá wa Gbádégẹṣin lọ wò bó ṣe tóbi mọ́sálásí Alóolódù ń bẹ lọ́yọ̀ọ́ gbogbo wọn
ni wọ́n kọ́ mọ́sálásí kí ló dé ẹ jẹ́ ká fi sùúrù ìjà wàhálà ká máa búra wa ká máa ṣépè fúnra wa ọmọ náà lélẹ́yìí ọmọ náà lélẹ́yìí ṣàgálítà náà fi ṣàkàfin mọ́ lásìtà tó di rí kù. takunu lillahi madha inatalikọ́ takunu lillahi madha inatalikọ́. ọba tó dá ayé àtọ̀run ó ti kọ́ wa bá a ṣe ṣe àwa la tẹ̀lé. ṣàgálítà náà fi ṣàkàfin mọ́. kí ló dé kẹ́ kíìpù ara yín bísí lórí nǹkan tó lè ó lè achieve ẹ̀ by force ó lè achieve ẹ̀ ẹ dákun ẹ sọ force kan tá a fi achieve nǹkan rí force yóò dá wàhálà lẹ́ni àwa ń lo force àwọn Christian àwọn ń lo ọgbọ́n nítawọ̀ wà lè achieve àwọn dẹ́n achieve ẹ̀ mọ́ wa lára. ẹ lọ wo gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ìlú ńláńlá tí ń bẹ ilẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ tó yí gbogbo ìlú ńláńlá po àwọn ẹlẹ́sìn kan ní ọjà tán àwa sì ń bẹ ń gbòòrò tá ń jà sí plọ̀tì kan lórí mọ́sálásí àwọn dẹ̀ ń ra 10,000 acres tí ń rà á jọ níbi àwa tí ń bára wa jà sọ́tẹ̀jì tiwa ní géènì tiwọn torí páwọn fọgbọ́n ṣe tá a bá lè pa inú pọ̀ àwọn àfáà mùsùlùmí ilẹ̀ Yorùbá tá a decide pa àbára wa jà mọ́ tá a decide pé ọ̀dà agbápẹ́ ní èṣù ni wọ́ àmọ́ à ní sùúrù àti ẹ̀fẹ́ lo ọdún kan wò tá a bá lè ní sùúrù fúnra wa wàláì kò sí ẹlẹ́sìn tí ó takò mùsùlùmí àmọ́ àìrìnpọ̀ ejò ní í ṣekú pa wọ́n bọ́ká bá ń lọ wájú tí ṣèbé tẹ̀lé èèyàn tí ó pàdé wọn lọ́nà ó mọ̀ra ẹ̀ àmọ́ ń gba gbogbo wa ti yà lọ́tọ̀ọ̀tọ̀ àkídà wa lè yàtọ̀ síra wa orúkọ Islam ni gbogbo wa dágbé dání Ọlọ́run ò mọ orúkọ ọjọ́ kankan ju Islam lọ nítorí náà ọmọ akéwùgbẹ̀rù wító ní kí ẹ má ṣe ká nítorí pé rere lÓlúwa fi ń san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀ lára Olúwa. ọba Abdulhakeem Ọwọ́adé àbí Ọlọ́run ọba fún ẹ Ọlọ́run kó bá yín gbé àlọ́ gbadé kárí níwọ nìkan ó bá ń tètè ayé níwọ nìkan láyé àsìbá ẹ gbé Ọlọ́run tó láyé àsìbá ẹ gbé Ọlọ́run tó láyé àsìbá ẹ gbé. ẹni fẹ́ràn lé ẹ bá lè ṣe Akéwùgbà Góòdì dòwò pọ̀. inú mi dùn lẹ́nu ọjọ́ mẹ́ta ń gbà mo rí àwọn wáàsí kan táwọn èèyàn ń ṣe àkiri wáàsí táwọn ẹrú Ọlọ́run kan ṣe lórí pé ẹjẹ́ àṣọ̀kan ẹjẹ́ àtọ́jú neighbor yìí kankan náà ní gbogbo àwọn ní àhán ní tí mo wí náà ní gbogbo yín sẹ́ ń rìpíìtì yìí kò sí ń tẹ̀yìn wí tẹ̀mí padà sórí ẹ̀rí ń tẹ̀mí bá wí tẹ̀yìn tako ní gbogbo yín ọ̀padà wá ṣe it's a matter of time torí mo mọ̀ pé dòdò ni mo gbé dání ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akéwùgbà Góòdì dòwò pọ̀ 1,000 acres of land la ní nílẹ̀ Yorùbá ibi ọba fẹ́ sí ni kò sọ adẹ̀ ń ṣe promo lọ́wọ́ àjì 2025 ẹ tẹ̀lé iléeṣẹ́ wa ẹ gbádùn àjì yín dọ́ba ẹ mọ ọmọ yín wá sílé kéwu àti skul wa àwọn ọmọ náà lálùbáríkà ẹni ń wọ́pọ̀ ẹni wáyà ẹ text message tàbí kẹ́ lu WhatsApp number wa 08057818118 àti mùsùlùmí àti Christian ni o àmọ́ mùsùlùmí ọ̀fẹ́ mùsùlùmí Christian ọ̀fẹ́ Christian kò jù bẹ́ẹ̀ lọ ìlú òyìnbó UK US ilẹ̀ Lárúbáwá ilẹ̀ Áfíríkà ilẹ̀ Russia everywhere ńlá ní obìnrin ládẹ ní ọkùnrin sí nítorí náà ẹrú Ọlọ́run tó sanwó wá sí bàbá Dr. Awa Ibrahim àbí Ọlọ́run fún wọn Ọlọ́run má padà lẹ́yìn wọn o Ọlọ́run má padà lẹ́yìn wọn o Áfíríkà ṣoṣo Ọlọ́run bí Ọlọ́run àṣewáṣí lórúkọ bàbá wa Fọdílátù Sheikh Akéwùsọlá tí a jẹ́ náà ìbí àgbà ìlú Ọ̀fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńlá fi gbé wá sí ìkàlẹ̀ àti lórúkọ bàbá wa Látàndá tí a bí ìyá wa Mọ̀nárà ńlá fi gbé wá sí ìkàlẹ̀ foríjì wọn Ọlọ́run ṣàánú wọn foríjì wọn Ọlọ́run ṣàánú wọn. Akéwùsọlá tó ti lọ tó bí Ibrahima Látàndá tó ti lọ tó bí Mọ̀nárà foríjì wọn Ọlọ́run ṣàánú foríjì wọn Ọlọ́run ṣàánú foríjì wọn Ọlọ́run.
àwọn nìkan wá kọ́ wá sí wa ó fọ́nká radio station 10 ní gbogbo ilẹ̀ Yorùbá television station 3 nílẹ̀ Yorùbá lára àwọn tí wọ́n tún sponsor àmọ́nù gbogbo ẹ̀ ní tó kọjá àdájí ẹ̀ ní Dr. Wa Ibrahim nìkan gbé ni nínú ẹni ó tún sponsor ó ní bàbá wa dáadáa bàbá wa Ọláṣẹ́wù Àbànà ọmọ lè mọ́mú Ọláṣẹ́wù Àbànà àpẹẹlẹ pọ̀ wọ́n yìí rí àfa kan mọ́ da àpẹẹlẹ sí lára Ọláṣẹ́wù Àbànà ọ̀rọ̀ yín ò ní sú Ọlọ́run àfi Ọlọ́run bẹ Ọlọ́run ẹ̀ ní wọ́wọ́ tì ẹ̀ ní wọ́ láti bàbá àwọn òbí yín Ọlọ́run bá ní ṣàforíjì fún wọn owó ò ní wọn ẹ̀ àlàáfíà ò ní wọn ẹ̀ àmín. Ọláṣẹ́wù ọmọ lè mọ́mú owó ò ní wọn ẹ̀ àmín. Ọláṣẹ́wù ọmọ lè mọ́mú àlàáfíà ò ní wọn ẹ̀. lẹ́yìn wọn a tún rí obìnrin ìyá àdínì ilẹ̀ Ìbàdàn tí wọ́n sponsor wá sí wa bẹ́ẹ̀ ni pé àgídìgbò àbí nǹkan ni tiwọn àwọn náà tún sponsor lórí wá rédíò kan àbí méjì ìyá àdínì ilẹ̀ Ìbàdàn alájà wa Sidikat Àwẹ̀ní Ọládòsù gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹ̀ ní kàbànújẹ́ wọlá títóbi Al-Qur'an àtẹkùn ọ̀sán àti tòru ẹkúnlẹ̀ ẹkún jẹ́ mọ́mọ́ Jésù kan níbẹ̀rẹ̀ àbáyọ Ọlọ́run. Mọ́mọ́ Jésù kan níbẹ̀rẹ̀ àbáyọ Ọlọ́run. àtúnṣàdúrà fún barrister Ahmed Raji San nílùú Sẹ́yìn ọba tó gbé yín kalẹ̀ ní dáadáa àdánwò òbu tí mú yàn kọ ẹ̀sìn Ọlọ́run sílẹ̀ Ọlọ́run ní mo bá yín kò ní mo bá wà. Bàbá barrister Raji San àlọ́lọ́run ló fi ọ̀bùn mọ́dà ẹ̀ Raji San tó fi ní karama kárí ayé àlóore tó kọ́ fojú kan kó má parẹ́ oore tó kọ́ fojú kan kó má parẹ́ èyí tó bá fọwọ́ bá kọ́mọ́dòfo oore tí ń bọ̀ lọ́nà tí èdè ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà o. Ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà. èèyàn mi dáadáa ọba Mobi àwọn náà sponsor radio station méjì ní Alhaji Saheed ọba Mobi tí wọ́n jẹ́ chairman CEO Gastab Oil and Gas Abíọ́lọ́run fún yín gbogbo retí ń bẹ lọ́wọ́ yín kò ní dìbànújẹ́ nínú ọba Mobi ìwọ ló ń bẹ ní ìwòye àná ọba Mobi ìwọ ló tún ń bẹ ní ìwòye ní ó fọlá Muhammad pẹ̀lú àmì ọba dákúnjẹ́ owó àbòdọ̀lá. àmì ọba dákúnjẹ́ owó àbòdọ̀lá ọba dákúnjẹ́ owó àbòdọ̀lá o. ọba dákúnjẹ́ owó àbòdọ̀lá ọba dákúnjẹ́ owó àbòdọ̀lá. ní tẹ́gbọ́ wá sí àjọ àyè ń gbà kalẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń pè tì wá orí Ọlọ́run máa pè tì yín owó tẹ́ fi ra dẹ́tà èyí tó dáa jù ní orí Ọlọ́run máa jogún ẹ̀ fún ẹ̀ ní ráre ẹ̀ ní dààmú ìfọ̀kànbalẹ̀ lẹ́ẹ̀fi lọ ayé ẹ dákun ẹ bá a fọ́lọ̀ péjì Al-Wazir TV ẹ fọ́lọ̀ ẹ wìtìwìtì ẹ tún bá a fọ́lọ̀ Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú page Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú TV ẹ bá a fọ́lọ̀ tiẹ̀ náà ẹ fọ́lọ̀ wa lórí TikTok náà Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú Al-Wazir TV lélẹ́yìí ẹ bá a fọ́lọ̀ ẹ̀ dáadáa Ọlọ́run fọ́lọ̀ ẹ̀yin náà lórí dáadáa subhana rabbika 0057818180 003506612.